mo fẹ́ sọ ọ̀rọ̀ kan fún ọ ní o ọwọ́ òsì ni kò fi sí wọ́n fi jẹun. àbùkíá ò lè fẹ́ báńgà. ṣé ẹ rí ọmọ yín o tó bá dídó ẹtì tẹ́yìn èèyàn mọ̀ sí dọ́jímọ̀ níjọ́ náà ni yóò máa bọ́ra rẹ̀ sí òwò tí ọmọ wo jígì. eléyìí tó ti ṣàwáyáwáyá ṣòfin ìpínlẹ̀ rice máa ràn ó láìkó ru àmàlà ká já àmàlà sára. Màríà ya Jésù onínú mímọ́ so ìwọ nínú ẹ mọ́jú tẹ́pẹ́tẹ́ èèyàn bá ṣẹ̀ o mọ bó ṣe lè sáyé dáríjì. ó rí nǹkan bínú ò gbọdọ̀ bínú. Olùpa èmi ni mo pa ní ọjọ́ ìpínlẹ̀. èèyàn tí mo ti bẹ́ gbọ́n rẹ̀ pa yóò ti tó 150. ó mọ̀ pé dókítà ní dáàdì mi sójà dẹ̀ ni mọ́mì mi. ẹ sọ kí ló gbélé mi. bó mọ̀ pé kírímìnà ni. ikú tó wọlé láti ṣe sí pé wọn bá mi gádà concrete evidence so that kò ṣe pé bóyá a máa mú wọn báyìí ká mú wọn báyìí gangan. bàbá ìkọ̀ pàṣẹ fáwọn akáwà lọ́yìn tàtàràtà. tó bá jẹ́ bẹ́ẹ̀ kò lè jẹ́ tán. ajé wàhálà ẹ̀ tó bá jẹ méjì ó ṣojú kòkòrò. àṣé àárín ègún ni mo wà látọjọ́ yìí.